Happy Sunday gbogbo ẹ̀yin fans Tejus Glorious TV. Mo kí gbogbo wa pé a kú ìsinmi èní. Mo torí ọ̀rọ̀ kan jáde. Ìránṣẹ́ Ọlọ́run kan ló jáde. Mo bá fídíò wọn pàdé online. Wọ́n sọ̀rọ̀ kan. Mo wá rí one brother kan náà sọ̀rọ̀ nípa ẹ̀. But tí wọ́n sọ nípa ẹ̀ yẹn ni pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀, ṣó lẹ́tọ̀ọ́ àbí ò lẹ́tọ̀ọ́. Dádì yẹn sọ pé kí gbogbo wa ká má san ìdá mẹ́wàá mọ́. Ká má fi ìdá mẹ́wàá wa san ìtọrẹ àánú. Nítorí àwọn tá à ń san ìdá mẹ́wàá yìí fún ti yó. Ká kú lọ máa fi ṣe ìtọrẹ àánú fáwọn aláìní. Brother kejì wa jáde wípé ṣó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ṣá. Ṣé ìdá mẹ́wàá ó ṣeé ṣe kó gba ipò ìtọrẹ àánú? Àbí a lè fi ìtọrẹ àánú sí ipò ìdá mẹ́wàá? Wípé but ẹni tó bá mọ̀ nípa ẹ̀ kan sọ nípa ẹ̀ ló mú kí n jáde. Ṣé rí ìdá mẹ́wàá tá à ń sọ nípa ẹ̀ kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run gan pàápàá. Ọ̀pọ̀ ni mo sọ, ọ̀pọ̀ àwọn tó ń gba ìdá mẹ́wàá kò yé wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń san ìdá mẹ́wàá kò yé wọn. Àwọn tó ń gba ìdá mẹ́wàá gbọ́dọ̀ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó pé. Àwọn tí ó san ìdá mẹ́wàá gbọ́dọ̀ jẹ́ ẹni tó pé, tó jólóòtọ́ ènìyàn. Ẹni tí ó san ìdá mẹ́wàá kò gbọ́dọ̀ san ìdá mẹ́wàá lé. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó pé, tó jólódodo, tó mọ ìtumọ̀ ìdá mẹ́wàá gangan. Tó mọ ìtumọ̀ ìdá mẹ́wàá gangan, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó pé. Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run tí ó gbàdúrà fún lórí ìdá mẹ́wàá yẹn náà gbọ́dọ̀ jẹ́ ẹni tó pé. Ṣùgbọ́n wọ́n ti dàrúra wọn. Kò sẹ́ni tí ò lè gba ìdá mẹ́wàá, kò sẹ́ni tí ò lè san ìdá mẹ́wàá. Wọ́n ń béèrè ìdá mẹ́wàá lọ́wọ́ ọmọ ẹ̀kọ́ṣẹ́. Wọ́n ń béèrè lọ́wọ́ ọmọ iléèwé tí ò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Arúgbó, ẹni tí ò ṣiṣẹ́, obìnrin ò kì í jí ó mọ̀ ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ń bá káàkiri. Wọ́n ń gba ìdá mẹ́wàá lọ́wọ́ wọn. Kò dẹ̀ rí bẹ́ẹ̀ rárá. Ìdá mẹ́wàá wà fún ẹni tó ṣiṣẹ́ tó dẹ̀ rí owó. Torí èrè. Orí èrè yẹn ló máa san ìdá mẹ́wàá lé lórí. Kò gbọ́dọ̀ dín ẹ̀yìn, kò sì gbọ́dọ̀ fi lé ní ìdá mẹ́wàá. Ṣé wá rí ìtọrẹ àánú ò lè gba ipò ìdá mẹ́wàá. Ìdá mẹ́wàá ò dẹ̀ lè gba ipò ìtọrẹ àánú. Kálukú wọn ló ní ààyè tiẹ̀. Kì í ṣe torí ìdá mẹ́wàá la ṣe máa dé ìjọba Ọlọ́run o. Rárá o. Ìdá mẹ́wàá ní nǹkan tó ń ṣe nínú ayé Kristẹni. Ó ní nǹkan tó ń ṣe nínú ayé ẹni tó ń san. Ọjọ́ mi nìyẹn, mi fẹ́ kí fídíò yìí gùn jù. Ìdá mẹ́wàá ní iṣẹ́ tó ń ṣe nínú ayé ẹni tó ń san àti nínú iṣẹ́ tó ti mú ìdá mẹ́wàá yẹn. So ìdá mẹ́wàá tá à ń sọ nípa ẹ̀ yìí, ó ní àwọn nǹkan. Òun náà léwọ̀, ó ní èèwọ̀. Ìdá mẹ́wàá ò lè lọ jalè kó wọn san ìdá mẹ́wàá. Àwọn kan mọ ìtumọ̀ ìdá mẹ́wàá. Wọ́n ń ṣiṣẹ́ tí ò tọ́, wọ́n fi ń san ìdá mẹ́wàá. Àwọn tó ń gba ìdá mẹ́wàá ò fẹ́ mọ̀ bóyá wọ́n ń ju ríìmù ni, bóyá ń ṣoògùn owó ni. Wọ́n á máa gbàdúrà sí fún wọn. Ìdá mẹ́wàá ò lè gbapò ọrẹ. Ọrẹ ò lè gbapò ìdá mẹ́wàá tàbí ìtọrẹ àánú. Ṣé wá rí ìdá mẹ́wàá tá à ń sọ nípa rẹ̀ yìí? Ó jẹ́ àkíyèsí nínú ìrìn àjò Kristẹni ni. Tá a gbọ́dọ̀, tó jẹ́ ohun àmúyẹ fún wa. Kì í ṣòun gangan ní ń gbé wa lọ sí ìjọba Ọlọ́run. Ọ̀pọ̀ àwọn tó ń gba ìdá mẹ́wàá, àwọn gan kò yé wọn, kò yí ọ̀pọ̀lọpọ̀. A lè dorí Bíbélì kodò. Báyé bá dorí kodò, kò yẹ kí ìgbàgbọ́ náà ò dorí kodò. Tí àwọn ìránṣẹ́ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ wọn bá di rádaràda, kò túmọ̀ sí wípé gbogbo ìránṣẹ́ Ọlọ́run ló di rádaràda. Tí àwọn kan bá jẹ́ ọ̀jẹ̀gúdújẹrá, kì í ṣe gbogbo wọn ni jẹgúdújẹrá. Kì í ṣe gbogbo wọn. Kì í ṣe ìdá mẹ́wàá nìkan. Òun ni ló jẹ́ bóyá wọ́n san ìdá mẹ́wàá tàbí wọn ò san ìdá mẹ́wàá. Kì í ṣe òun nìkan ló yẹ ká gbé ìpèjú wa wò nínú ìrìn àjò Kristẹni. Bí wọ́n bá san ìdá mẹ́wàá, kò mú ọ̀pọ̀ àìda tí ń bẹ nínú ìrìn àjò àwọn ọ̀bàyéjẹ́ Kristẹni. Kì í ṣe òun nìkan. Òun ni àìda tí ń bẹ ń bẹ. Tí wọ́n bá ń san, tí wọ́n bá dẹ̀ wá san, kò pa ìránṣẹ́ Ọlọ́run. Kò pa ìránṣẹ́ Ọlọ́run bí wọn ò bá san. Àwọn tí wọ́n ń san tí wọn ò san. Àwọn tí wọ́n ń san ìdá mẹ́wàá mọ ìtumọ̀ ìdá mẹ́wàá. Àwọn tí wọn ò san ìdá mẹ́wàá ń yọra ẹ̀. Kò sí èèyàn ò lè mú ìdá mẹ́wàá jẹ. Ó san o. Ó san. Ó máa rí i pé ó san. Bó ti tọ́ àti bó ṣe yẹ. Ó ń dandan ni kó rí sáà ẹ̀.
o ò san ìdá mẹ́wàá, kò sí ọlọ́run láì rọ́wọ́, láì san ìdá mẹ́wàá kò sí ọlọ́run láì rọ́wọ́. Tó o bá san ìdá mẹ́wàá, o ò san nìyẹn, ìdá mẹ́wàá ń yọ ara rẹ̀. Ìdá kò san fọ́lọ́run, ìdá kò san fésù. Ṣùgbọ́n àwọn aláìda tó ń gba ìdá mẹ́wàá àti tí wọ́n ń lo ìdá mẹ́wàá lọ́nà tí ò yẹ, àwọn aláìda tó wà nínú ìdí ìdá mẹ́wàá yẹn, ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ fún Ọlọ́run. Àwa kọ́ la ṣe ìdájọ́ àwọn aláìda. Ọlọ́run ni ó ṣe ìdájọ́ gbogbo wa pátápátá. Ọlọ́run ni ó ṣe ìdájọ́. Ọ̀pọ̀lọpọ̀ máa ń bẹ̀rẹ̀ dáadáa, wọ́n máa ń parí ẹ̀ sí àìda. Ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n á máa yìn wọ́n, lọ́la wọ́n á di rádaràda, àní síbẹ̀ lórúkọ Jésù. Mo gbàdúrà gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run pátápátá tó ń wo fídíò yìí, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ á tún ọ̀nà Olúwa ṣe. Àwọn tá a bá rí i pé ó kù díẹ̀ káàtó lójú ọ̀nà wa, ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́ tán pè ní ìdá mẹ́wàá. Ó lójú ìránṣẹ́ Ọlọ́run tó yẹ kó gba ìránṣẹ́ Ọlọ́run tó bá pé ni. Ìdá mẹ́wàá yìí náà sì ní ó tún jẹ́ ohun tó tún fi máa ń san owó, tó fi máa ń san àwọn owó ní àwọn ojúṣe kọ̀ọ̀kan nínú ìrìn àjò Kristẹni àti àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn òṣìṣẹ́ ní ọ́ndà wọn, àwọn òṣìṣẹ́ lábẹ́ àwọn aláṣẹ. Òun náà ni wọ́n ń lò sọ́tún, ni wọ́n ń lò sósì. Tí gbogbo ayé yóò bá wá san ìdá mẹ́wàá mọ́, kò sọ Ọlọ́run láì rọ́wọ́, kò sì yí ipò, kò yí ojúṣe Ọlọ́run, kò yí padà lọ́dọ̀ àwọn ìránṣẹ́ ẹ̀. Ẹ má jà wá darúrú pọ̀ mọ́ sápà, ẹ má jẹ́ ká tún pẹ̀lú ọ̀bọ jẹko. Tó o bá ń san ìdá mẹ́wàá, lọ béèrè fún tán pè ní ìdá mẹ́wàá dáadáa. Àwọn tó yóò gbà bó ṣe yẹ kéèyàn san. Tó o bá ń san ìdá mẹ́wàá tí ò pé tó kàn fi nǹkan kan ṣe ojúṣe yẹn, ò san ìdá mẹ́wàá. Ó kàn ṣe tó wù ẹ́ ni. O gbọ́dọ̀ èrè tó jẹ́ nìkan ló gbọ́dọ̀ san ìdá mẹ́wàá lé lórí. Kò gbọ́dọ̀ lé, kò sì gbọ́dọ̀ dín. Ẹni tí ó sì gba ìdá mẹ́wàá lọ́wọ́ wa, ó gbọ́dọ̀ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run náà tó pé. A sì lè fi ọrẹ ká fi san, ká sọ pé ìtọrẹ àánú mo fẹ́ ṣe yìí o, jẹ́ n fi san ìdá mẹ́wàá, tàbí ìdá mẹ́wàá jẹ́ n lọ fi ṣètọrẹ àánú. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, Ọlọ́run yóò tún wa kọ́, Ọlọ́run yóò tún wa kọ́. Ẹ má jẹ́ kí á jẹ́ òkúta ìdènà fún àwọn tó ń san. Kó má bàa jẹ́ ìdènà fáwọn náà. Ẹ má encourage àwọn èèyàn pé ẹ má san ìdá mẹ́wàá mọ́, ẹ lè parẹ́ nínú Bíbélì. Ó wà nínú Báíbù bó ṣe wà ńbẹ̀. Ẹni tó bá ń ṣe láì dáa, ó kó òun àti Ọlọ́run. Kì í ṣe ọ̀run ni ó ti jẹ̀yà, àtayé ni ó ti bẹ̀rẹ̀ ìyà rẹ̀ ní jíjẹ, àtayé ni ó ti bẹ̀rẹ̀ ẹ̀sín ẹ̀ ní ṣíṣe. So ẹ má jẹ́ á sọ fáwọn èèyàn pé san or má san. Ṣé bí ọ̀pọ̀lọpọ̀ làwọn ìránṣẹ́ Ọlọ́run sáà lè sọ pé káwọn èèyàn má lọ church mọ́ nítorí pé àwọn kan ò dáa, ká ní ká má lọ sí church mọ́. Ṣé gbogbo ìránṣẹ́ Ọlọ́run ni ò dáa? Tó yẹ pé gbogbo ìránṣẹ́ Ọlọ́run ni ò dáa, gbogbo àwa táwa náà sọ̀rọ̀ láfẹ́fẹ́, àtẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ yìí náà á jẹ́ pé àjọ dáa náà nìyẹn. Ṣùgbọ́n gbogbo ìránṣẹ́ Ọlọ́run ò bá dáa, èmi sì mọ àwọn tó dáa. Èmi pẹ̀lú wà nínú àwọn tó dáa. Ẹ má jẹ́ ká sọ fáwọn yòókù pé ẹ má ṣe báyìí mọ́. Ẹni tá a lè fún wọn ni pé Ọlọ́run ò ní jẹ́ kán sì jọ lọ. Ọlọ́run ò ní jẹ́ kán sì pẹpẹ gùn. Àdúrà tó yẹ ká máa encourage wọn lé lórí nìyẹn. Wípé ẹ má rìn báyìí, ẹ má rìn báyìí. Èké ti dáyé ọjọ́ tó ti pẹ́ o. Èké ò ṣẹ̀ṣẹ̀ dáyé. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àti ẹ̀yin tẹ́ ṣe ń rí mi fún ìgbà àkọ́kọ́. Mo kí wa pé happy Sunday. Ọlọ́run ó bùkún fún wa. Ọlọ́run ó mú gbogbo wa délé. Ó dàbọ̀.